ó rí i pé bàbá mu mi tán ló bá bá bàbá rẹ̀ bàbá mi Adégbìtẹ́ mo ti tutọ́ sínú omi tẹ́ mu. Ó ní bàbá mi mo ti tọ̀ sínú omi tẹ́ mu. Bàbá ń jẹun lọ́wọ́ ó kàn rí pé kí ní òun ṣe sìn mọ́ òun lọ́wọ́ nísàlẹ̀ ló bá rí i pé ìgbọ̀nsẹ̀ ọmọ òun o lòun ti fi ń panu látàárọ̀. Ní ìlú Òkè Àrà gbajúmọ̀ àgbẹ̀ ìní Adégbìtẹ́ ṣùgbọ́n ọmọ kan ṣoṣo lọ́lọ́run Elédùmarè yọ̀ǹda fún un tó bí sílé ayé. Lọ́jọ́ kan òun àtọmọ rẹ̀ jọ ń ṣiṣẹ́ nínú oko lọ́wọ́ ní Adégbìtẹ́ sọ pé òun gbẹ́ ń gbé òun o kọ́mọ òun lọ pọnmi wá fóun láti inú odò. Ìgbà tó máa ń pọnmi bọ̀ lọ́nà ó ní wàhálà bàbá ìtẹ̀ ti pọ̀jù fìtínà wọn ti pọ̀jù fún mi jàre. Ó bá tutọ́ sínú omi tó gbé fún bàbá rẹ̀. Ó bọ́ títàkè ló mú bàbá rẹ̀ mọ́ ṣe ni ó máa ṣiṣẹ́ lọ. Ó rí i pé bàbá mu mi tán ló bá bá bàbá rẹ̀. Bàbá mi Adégbìtẹ́ mo ti tutọ́ sínú omi tẹ́ mu. Bàbá gbójú sókè inú ẹ̀ bàjẹ́ ó ní ọmọ òṣèlú ẹ̀ fún wọn náà. Nígbà tí ọmọ Adégbìtẹ́ dàgbà òun náà ṣiṣẹ́ lọ nínú oko ló bá pe ọmọ rẹ̀ pé kó wá lọ bóun pọnmi wá lódò. Ìgbà tó mọ̀ ó pọnmi dé láti inú odò ó gbé fún bàbá rẹ̀. Ó ti rẹ bàbá sára gan ibi tó fẹ̀yìntì sí nínú oko. Ibẹ̀ ni wọ́n ti gbómi lọ fún un. Bàbá gbomi lọ́wọ́ rẹ̀ ó gbé emi gbọ́n. Ṣùgbọ́n lẹ́yìn tí ọmọ Adégbìtẹ́ mu mi tán lọmọ rẹ̀ wá bú sẹ́rìn. Ó ní bàbá mi mo ti tọ̀ sínú omi tẹ́ mu. Ọmọ Adégbìtẹ́ náà banújẹ́ ó gbójú sókè ó náà sọ pé nítorí pé ó ṣe lè tán ọmọ ó ṣerú ẹ̀ fún wọn náà. Ọmọ tí ó tọ̀ sínú omi náà ti dàgbà òun náà ti ń ṣiṣẹ́ àgbẹ̀ torí pé iṣẹ́ àgbẹ̀ ló pọ́pùlà nígbà náà tí gbogbo èèyàn fi fọwọ́ sọ̀yà pé àgbẹ̀ làwọn láàrin ìgboro. Ó bá sọ fọ́mọ rẹ̀ pé ebi ti dé o kó wá lọ sí ahéré kó lọ wọ oúnjẹ táwọn ó jẹ wá. Ọmọ dáná oúnjẹ tán ó kọ sínú abọ́ kan gbẹ̀gẹ̀rẹ̀ ó wá mú abọ́ kejì ó ṣe gá sínú rẹ̀ ó ṣe gbọ̀nsẹ̀ sí i. Lẹ́yìn ìgbà náà ló wá dán oúnjẹ tó kọ fún bàbá rẹ̀ ló wá dà lórí ìgbọ̀nsẹ̀ tó ṣe. Bàbá ń jẹun lọ́wọ́ ó kàn rí pé kí ní òun ṣe sìn mọ́ òun lọ́wọ́ nísàlẹ̀ ló bá rí pé ìgbọ̀nsẹ̀ ọmọ òun o lòun ti fi ń panu látàárọ̀. Ó gbójú sókè ó rántí tí bàbá rẹ̀ ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún un. Ó rántí ègún tí ń bẹ lórí tiẹ̀ náà ló wá gbójú sókè ló sọ wípé kí ègún yìí kó má ṣe lórí tiẹ̀ mọ́. Níbẹ̀ ni ègún parí sí níbẹ̀ ni èpè parí sí o. Gbogbo tá a bá ń ṣe ẹ já máa rántí pé ẹ̀san ń bọ̀ lórí ẹnì kọ̀ọ̀kan. Tó o bá ṣe rere tẹ̀síwájú ó bá ń bẹ̀. Tó o bá ṣe tí ò dáa ó bá ń bẹ̀. Kódà lọ́pọ̀lọpọ̀ ìgbà míì kò dìgbà tán bá sọ wípé ìwọ náà gbà ń tó ṣe kó tó di pò gbà. Dídúró tí mo dúró síwájú kámẹ́rà lónìí àǹfààní látọ̀dọ̀ Ọlọ́run Elédùmarè àtẹnikẹ́ni lágbára Ọlọ́run Elédùmarè òun náà gbà ń tó ṣe. Ǹjẹ́ wọ́n lè sọ fúnra rẹ pé n tó ṣe fáwọn tó síwájú tiẹ̀ ní tí wọ́n ṣe fáwọn òbí tiẹ̀ pé wọ́n náà fẹ́ gbà? Ìbéèrè lásán mo bá lónìí o. Bashiru James Ifágbàmílà Àdìsá wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní Gudugudu Onibante Oro. Bí ọgbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ o. Bí làákàyè mi ṣe mọ ilé mi ṣe gbé kalẹ̀. Àìkéwú kàwé nímọ̀ lóye ní làákàyè tó nǹkan. Yín máa ń dà mí láàmú gan mo sì ń sọ. Ṣùgbọ́n èèyàn ọlọ́gbọ́n ayé tẹ́ gbọ́n ṣáṣá bí Ifá. Gbogbo èèyàn ọ̀mọ̀ràn tẹ́ mọ́yún ìgbé tí bẹ nínú karahun. Ẹ bá ń fòye gbé ẹ bá ń fi làákàyè gbá kẹ bá ń tẹ́ síbi tó yẹ kí n tẹ́ sí gan. Àìníye inú mi máa fi mi ṣe nǹkan o. Ṣùgbọ́n kí n tó máa lọ mo fẹ́ pè ọ́ nígà lónìí ìwọ tó ń wò mí lóhùn tó ń wò mí láfẹ́fẹ́. Ǹjẹ́ wọ́n lè fi orí ẹ̀ṣẹ̀ ńlá tí ọmọ rẹ èèyàn rẹ ọ̀rẹ́ rẹ ìyàwó rẹ ọkọ rẹ ṣe ẹ̀ ṣé o lè fi jìn tó ní jákègbìn wa tẹ̀síwájú? Bá ń kọ sí comment section nǹkan tẹ́nìkan ṣe tó ti dùn ọ́ gan tó yẹ kó pamọ́ra nígbà tó yẹ kó ṣépè. Ẹ má gbàgbé láti láìkì kẹ kọ́mẹ́ǹtì kẹ share fídíò mi bí mo ṣe máa ń bẹ̀ yín o. Ẹ sì make sure yìí pé ẹ follow Gudugudu Onibante Oro. Tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ àwọn ìta aládùn yòókù tó ń kọ́ni lọ́gbọ́n tí mo tún fẹ́ mú wá ó ṣeé ṣe kẹ́ má ṣàlàbà pàdé rẹ̀. Kó tó di bá àtúpàdé lágbára Ọlọ́run Elédùmarè ire ayọ̀ àti ìdùnnú kò ní tán nílé ìwọ tó ń wò mí láwọn. Ẹ ṣé mo dúpẹ́.